ẹ̀yin tèmi ẹ mà tún kú àbọ̀ sórí ìkànnì fọ́nrán kẹwàá àtẹ̀síwájú náà nìyẹn o fọ́nrán kẹwàá ti òtútù ti ilé ẹ̀kọ́ Yorùbá wa níbi tí a ti kọ́ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ nínú èdè tiwantiwa, èdè kóòtù òjíire, èdè Yorùbá. Ẹ tẹ̀lé, ẹ jẹ́ ká gbàgbọ́ kí a sì pín ibi tí a rìn nù ní kòríta ibi tí a rìn àti wà ń bẹ̀. Ẹ jẹ́ kó kàn ní tó yẹ kó kàn gbogbo wa lókù kàn, pàápàá jùlọ àwa olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́, pàápàá jùlọ ìpele tí mo ti ń múye, ìpele ṣáájú ilé ẹ̀kọ́ èkejì senior secondary school, ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, ìpele tí mo ti ń mú nìyẹn. Fọ́nrán kẹwàá láti wà lórí rẹ̀ o. Ohun tó jẹ́ ìdùnnú mi ni pé bá a ṣe ń fi títà wọn kò lọ lásán, tágbà kọ̀ọ̀kọ́lẹ̀ lásán ni inú mi kì bá ti dùn tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ń wo orí ẹ̀rọ ayélujára, ó ń wò lọ, ó ń gbabẹ̀ lọ, ibi má lè gbàgbé, àkì ń gbàgbé kan bẹ̀. Nígbà tí àkókò bá wá tó, a lọ rèé mu nìkan òjọ̀ kan láti bẹ̀ wá ni, a máa lọ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan láti bẹ̀ wá, tá a máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìmúlò rẹ̀. Èyí mú kínú mi kó dùn, kò jẹ́ kí n bákan jẹ́ bóyá nǹkan mò ń ṣe ò tí ì yé wa àbí ó ti yé wa. Àkókò ń bọ̀ tó máa yé wa tó, tá a máa wá kiri. Bó ṣe rí nìyẹn. Fọ́nrán kẹwàá la wà lórí rẹ̀. Ní ẹ̀kọ́ tó kọjá, a ṣe àlàyé lórí okùn inú orí ìró. Ibẹ̀ la bá dé ní ẹ̀kọ́ tó kọjá. Okùn inú orí ìró, èyí tó jẹ́ ìsọ̀rí kan lára àwọn ìsọ̀rí méjì tá a pín okùn inú ọlọ́nà sí. Okùn inú ọlọ́nà la pín sí ìsọ̀rí méjì. Ìkan nínú rẹ̀ ni okùn inú orí ìró, ìkejì rẹ̀ ni okùn inú orí ìṣe. Báyìí a máa tẹ̀síwájú lórí okùn inú orí ìṣe. Má ṣàlàyé okùn inú orí ìṣe, àwa lọ bá ṣe máa ṣe ìdíwọ̀n àwọn okùn inú wọ̀nyí. Okùn inú orí ìró àkọ́kọ́ rẹ̀ nìyẹn, èyí tó dúró báyìí. Okùn inú orí ìró. Ìkejì rẹ̀ ní okùn inú orí ìṣe, òun dúró báyìí. Okùn inú orí ìṣe, òun dúró báyìí. Kí ni okùn inú orí ìṣe? Okùn inú orí ìṣe, òun lókun tí ara kan ní, ara okùn tí ara kan ní nípa ìṣípòpadà ara náà. Ìṣípòpadà ni motion, Gẹ̀ẹ́sì pè ní motion. Okùn tí ara kan ní, okùn tí ara kan ní, agbára láti ṣe iṣẹ́ ni okùn, agbára láti ṣe iṣẹ́ tí ara kan ní nípa ìṣípòpadà ti ara náà. Energy possessed by the body by the virtue
of its motion. Energy possessed by a body by the virtue of its motion. Ìyẹn Gẹ̀ẹ́sì tiẹ̀. Èyí tó wáyé nínú àwọn àpẹẹrẹ wọ̀nyí, ìjì tàbí atẹ́gùn nínú ìṣípòpadà rẹ̀ ó ní okùnú orí ìṣe. Ìjì afẹ́fẹ́ èyí tí ń jà nínú ìṣípòpadà rẹ̀ ó ní okùnú orí ìṣe. Akẹ́kọ̀ọ́ tó ń sá eré ìje ó ní okùnú orí ìṣe. Ìdíra iná tẹ̀rọ nínú ìṣípòpadà ó ní okùnú orí ìṣe. Ìdíra electrical charges in its motion ó ní okùnú orí ìṣe. Ohunkóhun tó bá jálulẹ̀ lábẹ́ lálá gravity ó ní okùnú orí ìṣe. Ó ní okùnú orí ìṣe. Èyí tí wọ́n fi kẹ́yìn ẹ̀ ní ọta ìbọn tàbí òòlù. Kí ni òòlù? Ó ní òòlù sí ẹ kí fi hàn wá. Ó ní òòlù wà ní òòlù lápè ní àmà. Òòlù ní òòlù ó wúwo. Òòlù ó ní ọta ìbọn tàbí òòlù nínú ìṣípòpadà rẹ̀ ó ní okùnú orí ìṣe. Ní àwọn àpẹẹrẹ tárí lábẹ́ okùnú orí ìṣe bó ṣe ń wáyé, bá ṣe ń rí, bó ṣe ń farahàn, ìwò rẹ̀. Láti bẹ̀ lọ a máa wá lọ wo ìdíwọ̀n okùn inú, measurement of energy. Measurement àní ẹgẹ́ kí a ní ìwo tó bá ti gán tó gán ní àwọn ètò wọ̀nyí. Ta ẹni tó wà ní ìtòsí ẹ lóbó, bóyá ọmọ àbúrò, oníkẹ́ni tó wà ní grammar SS classes, káwọn lóbó kọ́ máa tẹ̀lé ètò yìí, torí ohun tó máa rí kọ́ nígbà tá a tẹ̀ tí bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Yorùbá wa ní pẹ̀lẹ́kùtù yẹ̀yí. Ohun tó máa rí kọ́ kì í ṣẹgbẹ́ ohun tó máa kọ́ nínú ẹgbẹ́ àtìlẹ̀bá wọn tàbí yàrá àtìlẹ̀bá in the original conventional school tó wà lọ́wọ́lọ́wọ́. Nǹkan tó máa kọ́ níbẹ̀. Torí àlàsílẹ̀ àti ìtúká ó pegedé. Nǹkan tá a wá, àwọn àṣírí tí olùkọ́ ò lè fọ̀ nínú yàrá ìkàwé òun ni mò ń fọ̀ síta. Àwọn nǹkan tí mo yànnàná tá a wá kiri òun là ń ṣàlàyé without being intimidated. Láì intimidate anybody, láì ṣe bóyá mi mà ti sanwó kíláàsì àbí wọ́n máa lé mi. Kò sí yẹn nínú bíbá. Tí ẹni pé kò rí dátà kò fi lọ sórí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́jú kan. Báwọn tẹ̀ fọ́nà mi wò kọjá wákàtí kan, kò tẹ̀ tó wákàtí kan. Ìyẹn àpẹẹrẹ táyé lábẹ́ ẹ̀. Wọ́n á rí pé ìbíwọ̀n okùn inú. Báwo la ṣe ń ṣèbíwọ̀n okùn inú? Ẹ jẹ́ ká kó òun lọ lórí okùn orí ìró yìí. A ní kó okùn orí ìró ó ní ṣe pẹ̀lú àkópọ̀ àti ògùrò.
ìyẹn okun orí ìró ó ní ṣe pẹ̀lú àkópọ̀ àti ògùrò. Ohunkóhun kan lórí ilẹ̀ tàbí nípele ilé ayé tó wà lórí orí ògùrò kan ó ní ṣe pẹ̀lú lálá. Ohunkóhun lórí ilẹ̀ ayé yìí tó wà lórí ògùrò kan in a certain height ó ní ṣe pẹ̀lú lálá. Nígbà tá a bá gbé òòlù yìí a fẹ́ ṣe ìṣirò okùn orí ìró náà tó wáyé ni o, tó wáyé báyìí òun la fẹ́ ṣe ìṣirò ẹ̀, a fẹ́ ṣe ìdíwọ̀n ẹ̀. Nígbà tá a gbé òòlù yìí tá a gbé sókè, bá a ṣe gbé sókè a gbé òòlù yìí sókè, gbígbé tá a gbé òòlù yìí sókè, gbígbé tá a gbé sókè, a gbé sókè tako ìwúwo bó ṣe wúwo tó pàpà síbẹ̀ mo gbé tako ìwúwo rẹ̀. Kì í ṣe ìwúwo rẹ̀ nìkan ni mo gbé tako ìbáyìí o, mo tún gbé la ọ̀nà rere distance, mo gbé la ọ̀nà rere kan kọjá. Àti nǹkan tó ní ṣe pẹ̀lú lálá mo dìfìtì mo ṣẹ́gun, mo borí àwọn èròjà mẹ́tẹ̀ẹ̀ta. Kí làwọn èròjà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún? Àkópọ̀ ara òòlù ọ̀hún, lálá tó já lọ sí ìpadò àti òkúrò tí mo gbé lánàá rẹ̀ kọjá lọ. Nígbà tó má ti gbé òòlù yìí sókè, iṣẹ́ ti di ṣíṣe. Mo ti ṣiṣẹ́, the work is done. Báyìí iṣẹ́ tí mo wá ṣe nígbà tí mo gbé òòlù yìí sókè yìí, iṣẹ́ tí mo ṣe òun ló wá wáyé látàrí ògùrò tí mo gbé òun gẹ́gẹ́ bí ìṣúra tá a pè ní okùn inú. Òun ló wá wáyé bí ìṣúra gẹ́gẹ́ bí okùn inú. Gbígbé tí mo gbé mo ṣiṣẹ́, iṣẹ́ tí mo wá ṣe yẹn ló wáyé. Kí ni ìṣúra? Ìṣúra alápè ní pé nǹkan tó ta store energy. That is the work that is done for lifting this thing up is now appear as a store energy that is stored somewhere. Ìṣúra, the work that is done or that I've been able to do is now a store energy. Ìyẹn ó wá wáyé bí ó wá di ìṣúra gẹ́gẹ́ bí okùn inú, store energy. Ìṣúra gẹ́gẹ́ bí okùn inú, stored energy. Ìṣúra gẹ́gẹ́ bí okùn inú. Iṣẹ́ tí mo ṣe nígbà tí òòlù yìí ó wá ní àkópọ̀, mo gbé lọ ògùrò lọ, òun pẹ̀lú lálá tó fẹ́ jábọ́lẹ̀. Èròjà mẹ́tẹ̀ẹ̀ta òun ló wá fún wa ní ohun tá a pè ní okùn inú orí ìró lálá. Okùn inú orí ìró lálá bá ṣe ń díwọ̀n okùn inú orí ìró lálá gẹ́lẹ́ nìyẹn. Nǹkan tí mo gbé àkópọ̀ rẹ̀, ògùrò tó là kọjá àti lálá tó ń já wálẹ̀, mo ti gbé tako ìwúwo kinní yẹn, mo gbé la ògùrò kọjá. Báyìí máa díwọ̀n okùn inú orí ìró lálá nìyẹn. Láti bẹ̀ lọ, tá a bá ń ṣe ìdíwọ̀n, tá a bá fẹ́ díwọ̀n okùn inú orí ìró lálá, àkọ́kọ́ ni pé àwọn àkópọ̀ ohunkóhun náà ọ̀ ara náà tàbí ara náà, àwọn àkópọ̀ ara náà àtúwá wọn ògùrò orí pele ibì kan tó wà, owó jáwọ́ lórí pele ibì kan, báyà bíbà ìsìn ọ̀ láti lẹ̀ẹ́lẹ̀ wá, àwọn ògùrò rẹ̀ ìlọ́po lálá ìyẹn tán síbẹ̀. Nígbà tá a ní pé okùn inú orí ìró ta ní pé ó ní ṣe pẹ̀lú àkópọ̀ àti ògùrò pẹ̀lú lálá, kí wá ní okùn inú orí ìṣe wá ní ṣe pẹ̀lú? Okùn orí ìṣe ló dẹ̀ jẹ́ okùn inú tí ara ní nípa ìṣípò padà rẹ̀.
ìṣípòpadà ní motion. Òkùnnú tára yẹn ní nípa ìṣípòpadà òun ni òkùnnú orí ìṣe. Kí wá ní àwọn èròjà òkùnnú orí ìṣe? Òun ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra ní velocity, lábẹ́ gbígbéra speed. Òkùnnú orí ìṣe ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra, pẹ̀lú àkópọ̀ ara wọn àti ẹsẹ̀ gbígbéra ni òkùnnú orí ìṣe ní ṣe pẹ̀lú àkópọ̀ ara wọn. Òkùnnú orí ìṣe àti yànnàná òkùnnú orí ìró ní ẹ̀kọ́ tó kọjá, bá ṣe mú ìdíwọ̀n òun síta látara àwọn àpẹẹrẹ bíi méjì kan tá lò. Mo tún sọ nípa ìsúnkì ti òkùnnú orí ìró. Ìsúnkì ti òkùnnú orí ìṣe ìkọ̀kọ́ wáyé báyìí eléyìí. Èyí ni àtìlẹ̀bá acronym normal pony, àtìlẹ̀bá ìsúnkì. Ṣùgbọ́n nínú ìdíwọ̀n a tún wá ní ìsàmì ẹ̀ bí eléyìí. Ìsàmì òkùnnú orí ìṣe wáyé bí eléyìí. Òkùnnú orí ìṣe gẹ́gẹ́ bí ìsàmì òkùnnú orí ìró ti wáyé bí eléyìí. Òkùnnú orí ìró, òkùnnú orí ìró. Òkùnnú orí ìró, òkùnnú orí ìṣe. Òkùnnú orí ìṣe èyí tó wáyé bí eléyìí, ìsàmì ẹ̀ ní ohun tó dúró fún ni. Òun wá dọ́gba sí, gẹ́gẹ́ bí èyí ṣe dọ́gba sí àkópọ̀ lálá àti ògòrò, mass bí àṣà lálá àti height. Àkópọ̀ lálá àti ògòrò èyí náà dọ́gba sí àkópọ̀ ẹsẹ̀ gbígbéra agbára èjì. Ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohunkóhun tó bá ti dúró lórí èjì, táyé pàṣípàrọ̀ èjì, ohunkóhun tó bá dúró lórí èjì òun là ń pè ní ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, tí àwọn onígẹ̀ẹ́sì pè ní average, ìdá ọ̀tọ̀ọ̀tọ̀. Àlàsílẹ̀ òkùnnú orí ìṣe òun ni ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, àkópọ̀, ìlọ́po ẹsẹ̀ gbígbéra agbára èjì. Níbi tí a ti rí àkópọ̀ tó wáyé nínú òwọ̀n ẹgbẹ̀, kilogram, òwọ̀n ẹgbẹ̀, gram ní òwọ̀n, ẹgbẹ̀ ní kilogram. A rí ẹsẹ̀ gbígbéra tó wáyé nínú wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan, wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan, wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan. Òkùnnú orí ìró àti òkùnnú orí ìṣe àti iṣẹ́ gbogbo wọn wáyé nínú ẹyọ irú kan náà. Gbogbo wáyé nínú ẹyọ irú kan náà, èyí tó túmọ̀ sí pé òkùnnú orí ìṣe ọ̀hún ó wáyé nínú jóòlù. Àṣẹ ìtọ́sí nìkan, patent, orúkọ ni, a ò yí padà. Àṣẹ ìtọ́sí nìkan, patent, orúkọ ni, a ò yí padà. Òun wáyé nínú jóòlù. Àwọn ẹyọ wọn nìyẹn, torí pé ẹyọ ṣe pàtàkì
ẹyọ ń gan la ṣiṣẹ́ lé lórí jù láti mú jáde. O lè túmọ̀ àwọn ọ̀rọ̀ lásán ṣùgbọ́n ẹyọ o gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí kó tó mú jáde láti inú ìwọ̀n pọ̀ dimension of physical quantity láti inú ìwọ̀n pọ̀ wíwọ̀n bí ìrísí láti inú ìwọ̀n pọ̀ wíwọ̀n bí ìrísí dimension of physical quantity. A ti ṣe àwọn iṣẹ́ mo ní ó tọ́jọ́ mélòó kan tá a ti ṣe àwọn iṣẹ́ yìí tá a ti ń kọ wọ́n ọlá pé a ti ń tètè wọnú ọlá ìṣípayá tó wáyé lọ́dún tó kọjá pé a máa ti wà nínú orílẹ̀-èdè wa àkómọ̀nà tó lọ́wọ́ fẹ́ gbégbà àwọn kan ò fẹ́ ká débẹ̀ ṣùgbọ́n ọ̀run máa dójú tì wọ́n. Mo sọ fún àwọn èèyàn mo ní ẹni tó bá ti rí ládùúgbò ẹ ẹni tó bá ti rí ní ìtòsí ẹ tó lọ gbé gbá ìbò olóṣèlú tó ní ṣe pẹ̀lú Nàìjíríà ọ̀tá ẹ ó rí òdodo kò lè ṣe é tó bá ti bí ẹni tó ń ṣe dáadáa tẹ́lẹ̀ irọ́ ló ń pa ẹni tó lọ gbé gbá ìdìbò tó farapọ̀ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó farapọ̀ mọ́ orílẹ̀-èdè olómìnira Odùduwà Yorùbá nation tó lọ gbé gbá ìbò irọ́ ló ń pa ọ̀tá ẹ ló ń ṣe. Gẹ́gẹ́ bí arákùnrin kan ó yẹ ká polongo lórí ẹ̀ àwa Yorùbá nation tá a jẹyà tá a sá káàkiri inú igbó gbogbo nǹkan tó lè bó pè ní training inú igbó láti ṣe gbogbo ẹ̀ ń gbà yẹn tá a sá káàkiri àwọn ọ̀tá wa pọ̀ ẹlòmíín wà á ní òun ṣe rere fún àwọn ènìyàn á ní pé olólùfẹ́ mẹ̀kúnnù ní irọ́ náà pa nǹkan tá a jẹ ló ń ṣe mú fọ́ ọkùnrin kan wà lọ́yọ̀ọ́ báyẹn táwọn èèyàn pè ní olólùfẹ́ mẹ̀kúnnù ó wà lọ́yọ̀ọ́ nígbà tí wọ́n tún wá rí i pé àṣẹ kò bá wa dá sí bó ṣe ní influence tó ilé tí àtàǹpẹ̀ ní bó ti ní àǹfààní tó àti ìfinimọ̀ tó ìfinimọ̀ influence bó ṣe ní ìfinimọ̀ tó mo rí pé kò bá wa dá sí ìgbà tá a gbé lọ́wọ́ pé ká lè pọ́ nínú amúnisìn eru tá à ń ṣe tá a ṣe bí erin tá a yìí èrí àbí ìlérí náà pé a ṣe bí erin a yìí ìlérí àti àwọn tó wà nínú yàrá olóṣèlú nìkan àwọn nìkan ló rówó kó jẹ olùkọ́ni mi ò lè tẹnu mi jáde òǹgbówó oṣù lọ́wọ́ ẹnì kankan kò dẹ̀ sẹ́nìkan tágbára rẹ̀ lè ká mi tèmi ọba àwọn máa dógún kọ́rọ́ máa dógún wọ́n bí wọ́n lulẹ̀ kan tó dé nǹkan tó ti wá ti rí pọ̀ náà ibi tá ti ṣe dé nínú pé à ń ṣe káàkiri wọ́n pa nínú wa wọ́n ṣe ká ti jókòó díẹ̀ ṣùgbọ́n mo wá rí i pé kò dáhùn sí wa ń gbà yẹn nǹkan olóyìnbó pè nínú body motion náà pé nínú ìsọ̀rọ̀ sí ara ẹ̀ nínú ìṣe sí ara ẹ̀ mo mọ̀ pé ó ń takò wá àyàfi ìgbà tá a wá rí nínú Ọ̀yọ́ báyìí tó ní pé òun fẹ́ lọ ṣe òun fẹ́ gbé pa ti gómìnà ìyẹn ti ìpínlẹ̀ ọ̀nà ògbégbá kì í wá rí pé abálájọ pé nǹkan tó ń wá ibi tó ń rè ọ̀nà tó lè gbé gbà pé kẹ́rẹ́ ìlú kó fẹ́ràn ni pé kó máa ṣe rere díẹ̀ fún ará ìlú kò fẹ́ràn ará ìlú tó bá fẹ́ràn rẹ kò ní lọ darapọ̀ mọ́ olóṣèlú kò ní faramọ́ Nàìjíríà tó bá fẹ́ràn ìwọ tó ń wò mí tó bá fẹ́ràn ìwọ tó sọ fún àwọn aládùúgbò ẹ sọ fún ìyá tó wà aládùúgbò ẹ sọ fún bàbá tó wà ní Ọ̀yọ́ gbogbo ní Ọ̀yọ́ ẹ sọ fún wọn lọ́yọ́ pé ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ Yorùbá nation ní ire ẹnikẹ́ni tó bá ti gbégbá ìbò sí Nàìjíríà kó má dìbò fún ìwọ tó bá ti jẹ́ Yorùbá nation tó jẹ́ Yorùbá nation tó jẹ́ ara ọmọ orílẹ̀-èdè Odùduwà gẹ́gẹ́ bíi tèmi yìí tájọ polongo rẹ̀ tájọ sákàkiri tájọ faragbá ọ̀tá rẹ nínú ìwọ́de.
adẹ̀pọ̀ lọ́yọ̀ rẹpẹtẹ, apọ̀ lógùn, apọ̀ lóńdó, apọ̀ lẹ́kìtì. Oǹdó àti Èkìtì nìkan ni ìwọ́de wá ti rọrùn díẹ̀. Nǹkan ibi tó kù ìwọ́de wọ rọrùn mẹ́. Ó ní òun lọ gbé pa èbò ti orílẹ̀-èdè Nàìjíríà, wà ní kó abálájọ tó fi dáhùn sí wa. Ìwọ tó bá mọ̀ pé wà lára àwa ọmọ Odùduwà nation, Yorùbá nation, má dìbò fún ẹnikẹ́ni tó lọ sínú òṣèlú Nàìjíríà. Wọ́n yóò máa yá àgbò máa pẹ́ òun lé fọ̀. Níṣẹ́ mi lolúwa, akọ̀fin rán mi rẹ̀. Wọ́n máa yá àgbò máa pẹ́. Wọ́n ní ọkùnrin abálájọ tó lọ gbégbé òṣèlú ibi tó rè nìyẹn tó fi ṣe díẹ̀díẹ̀. Tó fi ṣe díẹ̀díẹ̀ kọ́ lè mọ̀, ó kàn ń ṣe díẹ̀díẹ̀ kọ́ lè mọ̀ ní fún àwọn ará Ọ̀yọ́. Ó ṣe díẹ̀díẹ̀ kọ́ lè mọ̀ fún àwọn ará Ọ̀yọ́, kò fẹ́ràn yín. Ó yẹ ká máa gbé placard, ẹ máa gbé àpótí ìléwọ́ nípa rẹ̀. A máa fi polongo pé ẹ má máa jà sọ́dọ̀ ẹ o. Ìmọ̀tara ẹ̀ ló ṣe, kì í ṣe aráàlú ló fẹ́ràn. Aráàlú lè ti bó fẹ́ràn wọn, àwọn bàbá àwọn ìyá tí ìyá ń jẹ tèbi ń pa tó ń gbà á lẹ̀ nínú pé kọ́ bá wọn rojọ́ gẹ́gẹ́ bí olórí àbá aṣáájú nìkan. Inú gbogbo aráàlú lè dùn pé wọ́n ti rẹ́ni tó fẹ́ wọn. Àṣẹ ìmọ̀tara ẹ̀ ni. Ọ̀nà tó lè gbégbà ni pé kóun máa ṣoore díẹ̀ fún ará ìlú, kóun lè débi tó ń rè. Ẹnikẹ́ni tó bá ti fìdí sọ́dọ̀ wa ní orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè kóòtù òjíire, kì í ṣara wa. Gbogbo àwa Yorùbá nation tó bá wà lọ́yọ̀ọ́, ẹ má dìbò fún ọkùnrin ọ̀hún mọ́ra ẹ̀. Tẹ́ bá wo ẹ mọ̀ pé lára òǹfọ̀ ara ẹ̀ bó ṣe ń fọ̀fọ̀ gan lára, bó ṣe ń fọ̀fọ̀ lára, kò kì í ṣara wa, kò dáa pọ̀. Ẹ má dìbò fún, ẹ má ṣe. Ẹ jẹ́ ká lọ síbi tá à ń rè. Ìyẹn kan dùn mí díẹ̀ ni pé ibi tó kùnrin lọ ló fi ń ṣe oore díẹ̀ fáwọn èèyàn. Ẹ má bínú ẹ̀yin tèmi, ó kàn dùn mí ní ipò táwà nílẹ̀ aláwọ̀ èèyàn dúdú tẹ́ pé àwọn òyìnbó ló wá ń dáhùn sí ọ̀rọ̀ wa. Venezuela kọ́ntìrì kan ní dàbí ara Áfíríkà ní kọ́ntìrì wà. Donald Trump yọ ọlọ́gbé láìpẹ́ yìí. Bàbá tó wà náà ní Nàìjíríà òun bẹ̀bẹ̀ kiri. Ẹ pé Ọlọ́run dáwà dáadáa àwọn èèyàn dúdú. Bọ́ọ̀lù ṣe dáwà nìyẹn, mo bi Olúwa léèrè, oníbò ṣe dáwà nìyẹn. Ó lóun fún wa ní àwọn ọ̀rọ̀ tó dáa, olóun wá múlá káyé wa lọ ká lè máa tọ́jú àwọn òyìnbó. Mo lólúwa kò dá abẹ́lé ẹ̀, ó lóun fi ń jólúwà. Kí ni màá ṣe? Àlè fọlọ́pàá mólúwà, ó fi ilẹ̀ sí tẹ̀ náà ni. Bí ká bí, ó lè ló dẹ̀ dá wa lóhùn. Ṣùgbọ́n búburú ò ní ṣubú lọ torí pé Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé, torí pé ó dá ọ. Okùn ní orí ìṣe òun ló wá wáyé délé. Bá ṣe ń ṣe ìdíwọ̀n ẹ̀ ní. Ẹ ti kí wá lọ fún àpẹẹrẹ lórí okùn ní orí ìṣe yìí. Gẹ́gẹ́ bá ti ṣe àpẹẹrẹ lórí okùn ní orí ìró ní ẹ̀kọ́ tó kọjá. Ẹ ti ká lọ fún àpẹẹrẹ lórí okùn ní orí ìṣe. Okùn ní orí ìṣe. Okùn ní orí ìṣe lábẹ́ okùn ní ọlọ́nà. Aláwọn ìsọ̀rí méjì okùn ní ọlọ́nà, ìkànnú rẹ̀ ni okùn ní orí ìṣe. Kí wá ní ìsàmì ẹ̀? Òun ni àlàsílẹ̀, òun ni ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ ní average, ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àkópọ̀ àti ẹsẹ̀ gbígbéra. Mo fẹ́ ká ṣe àpẹẹrẹ kí n tó wá lọ sórí bí bá a ṣe àkíyèsí kan wà nípa pé
mo fẹ́ ká kíyèsí dáadáa nípa pé àṣírí ni o. Tí ara méjì bá wà nínú ìṣípòpadà, nǹkan mo máa fọ́ ni. Tí ara méjì bá wà nínú ìṣípòpadà pẹ̀lú dídọ́gba àkópọ̀, tí àkópọ̀ wọn bá dọ́gba, èyí túmọ̀ sí pé tí wọ́n bá wúwo bákan náà, tí àkópọ̀ wọn bá dọ́gba, ara tó ṣáájú tàbí ara tó yá jù, ara tó yá jù òun ló ní okunnú orí ìṣe tó pọ̀ jùlọ. Òun ló ní okunnú orí ìṣe tó pọ̀ jùlọ. Mo ní tí ara méjì bá wà nínú dídọ́gba àkópọ̀, tó bá wà nínú dídọ́gba ẹsẹ̀ gbígbéra, tí àwọn méjì bá wà nínú dídọ́gba ẹsẹ̀ gbígbéra ṣùgbọ́n nínú ìyàtọ̀ àkópọ̀ tó wá wúwo jù, àkópọ̀ tó wúwo jù nínú àwọn ara méjèèjì yẹn òun ló ní ẹsẹ̀, òun ló ní okunnú orí ìṣe tó tóbi jùlọ tàbí tó pọ̀ jùlọ. Nígbà kí n tútù sọ, tí ara méjì bá wà nínú ìṣípòpadà, tí àwọn méjì sì dọ́gba nínú àkópọ̀, bọ́jú wúwo wọn wò bákan náà, tó ń dọ́gba nínú àkópọ̀, a wá ní pé èyí tó yára jùlọ nínú àwọn méjèèjì ọ̀hún, èyí tó lè yá jùlọ tó yára jùlọ nínú àwọn méjèèjì òun ló ní okunnú orí ìṣe tó tóbi jù. Tí ara méjì bá jìjọ wà nínú ìṣípòpadà, nínú ìdọ́gba ẹsẹ̀ gbígbéra, èyí tó wà níwájú torí wọ́n wà nínú ìdọ́gba ẹsẹ̀ gbígbéra báyìí, ṣùgbọ́n àkópọ̀ wọn ó yàtọ̀ síra. Èyí tó wà níwájú òun ló ní okunnú orí ìṣe tó tóbi jùlọ. Ní àkíyèsí nìyẹn. Ìyẹn máa ń di ìmúlò tá a bá ti ń ṣiṣẹ́ lórí ìyàtọ̀ láàrin wọn, tí iṣẹ́ bá ti ń pọ̀, ibi tá a ti máa ń mú yẹn lò nìyẹn. Mo ní mo fẹ́ kọ àpẹẹrẹ lábẹ́ okunnú orí ìṣe. Àpẹẹrẹ àkọ́kọ́ ó kà báyìí: ohun kan tí ó ní àkópọ̀ 5 kilogram ń yípo padà nínú ẹsẹ̀ gbígbéra tí a yí padà 15 wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan, èyí tí àwọn onígẹ̀ẹ́sì pè ní 50 meter per second. Dádúró, ṣe ìṣirò okùn inú orí ìṣe tí ó jẹ́ tirẹ̀. Kí a ṣe ìṣirò okùn inú orí ìṣe tó jẹ́ ti òun náà. A fẹ́ ṣe ìṣirò okùn inú orí ìṣe tó jẹ́ ti òun náà. Ẹ jẹ́ ká ṣe síbi kékeré yìí, kò sáyè, ìfẹ́ palẹ̀ rẹ. Okùn inú orí ìṣe tó jẹ́ ti ara náà. Mo ní okùn inú orí ìṣe, ká ló dúró báyìí, tàbí báyìí, méjì yẹn lórí fún òun ló dọ́gba sí ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àkópọ̀
ẹsẹ̀ gbígbéra agbára èjì. Kéde wá ní àkópọ̀. Àkópọ̀ jẹ́ àrùn òwò ẹgbẹ̀. Ó jẹ́ àrùn òwò ẹgbẹ̀. Ó jẹ́ àrùn òwò ẹgbẹ̀. Kí wá ní ẹsẹ̀ gbígbéra? Ẹsẹ̀ gbígbéra jẹ́ ẹsẹ̀ gbígbéra ní velocity. Gbígbéra ní speed. Tí gbéra wá ti wá ní ìtọ́nà á di velocity. Tí gbéra wá ti ní ìtọ́nà á di ẹsẹ̀ gbígbéra. Ẹsẹ̀ gbígbéra wá jẹ́ àrùndínlógún. Àrùndínlógún. Àti ní èròjà méjì tó wà ńbẹ̀. Èròjà méjì tó wà ńbẹ̀ láti ní yẹn. Kí wá ní àlàsílẹ̀ wọn? Àbí kí wá ní ìtúká wọn? Àlàsílẹ̀ ní kí ni ìtúká? Àkópọ̀ àti àrùn ìlọ́po ẹsẹ̀ gbígbéra àrùndínlógún. Òun ní agbára èjì. Gẹ́gẹ́ bí àlàsílẹ̀ ṣe sọ, pàṣípààrọ̀ èjì ó wá dọ́gba sí. Ó dọ́gba sí tá a máa fi rí èyí ìlọ́po pàṣípààrọ̀ èjì. Tó bá ṣe ìlọ́po ẹ̀ multiplication ní ìlọ́po àrùn ìlọ́po àrùndínlógún. Àrùn ìlọ́po àrùndínlógún ìlọ́po àrùndínlógún pàṣípààrọ̀ èjì á wá dọ́gba sí àrùn ẹ̀fà èjì tòǹdó àrùn tòǹdó ní point àpè ní tòǹdó àrùn nǹkan tó máa wá fún wa nìyẹn. Ẹyọ èyí tá a pè ní unit ẹyọ wa jẹ́ joule. Joule tàbí alẹ́kọ̀ọ́ bí g sí g joule ẹyọ ènìyàn. Nípò máa yára rí ìyẹn nǹkan tó fún mi nìyẹn, jẹ́ kí n tó kọ́ sí ìgbà yẹn. Àrùn àrùn ẹ̀fà èjì tòǹdó àrùn joule. Ìyọrísí ẹ̀ nìyẹn, ìyẹn answer láti ìlàdí ní solution. Ìlàdí nǹkan tó yọrí sí nìyẹn nígbà tá a lo àlàsílẹ̀ yìí. Báwo máa tó gbogbo ẹ̀kọ́ sábẹ́ rírà? Jẹ́ kí n tú gbogbo ẹ̀kọ́ sábẹ́. Látàrí ìbéèrè ọ̀hún, a rí àkópọ̀, a rí ẹsẹ̀ gbígbéra, mo fẹ́ túṣe. Àlàsílẹ̀ ní gbogbo ọmọ ilé òun ló dọ́gba sí àlàsílẹ̀ yìí. Ìjọba fún wa ní àkópọ̀ ní àrùn ìlọ́po àrùndínlógún agbára èjì. Ìlọ́po àrùndínlógún agbára èjì. Ilé òkèlè ẹ̀tọ́ wọ́n kà yọ òkèlè ẹ̀tọ́ olómi sáni. Tá a máa wá ṣe pàṣípààrọ̀ èjì. Tá a lọ bí eléyìí ìlọ́po, tá a máa kì ìlọ́po yẹn òun máa fún wa ní àrùn ẹ̀fà èjì tòǹdó àrùn joule. Bó ṣe lọ rèé.
solution ẹ̀ nìyẹn, ìyọrísí ẹ̀ nìyẹn, ìyọrísí nìyẹn. Nígbà tá a bá ní àti ní bá ṣe máa ṣe ìdíwọ̀n okun inú orí ìṣe, mo wá fẹ́ kọ́ wa ní kinní kan èyí tí àlàyé ẹ̀ tán tẹ̀ ṣe fún wa rí ńgbà yẹn, bí àlàsílẹ̀ yìí ṣe wáyé, ó ní bí àlàsílẹ̀ yìí ó ní bó ṣe wáyé. Àlàsílẹ̀ tá à ń perí ìyẹn ti palẹ̀ rẹ̀, bí àlàsílẹ̀ yìí bó ṣe wáyé, ìyẹn ẹsẹ̀ gbígbéra èyí tó dọ́gba sí ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àkópọ̀ agbára èjì bó ṣe wáyé. Láti ìwò tàbí àlàsílẹ̀ ti ẹsẹ̀ gbígbéra, a ní pé ó ní ṣe pẹ̀lú àkópọ̀ ti okun inú orí ìṣe, a ní pé ó ní ṣe pẹ̀lú àkópọ̀ ẹsẹ̀ gbígbéra agbára èjì. Lákọ̀ọ́kọ́ nǹkan tó wáyé ni pé nígbà tí ara kan bá wà ní ìṣípò padà, ẹ jẹ́ ká wá gbà pé ara kan tó ṣípò padà láti ìkóríta kan lọ sí ibòmíràn, nígbà tí ara kan bá gbéra, ara yẹn máa gbéra pẹ̀lú ohun tá à ń pè ní ẹsẹ̀ gbígbéra ìṣáájú. Èmi fẹ́ ní ọ̀nà náà tá a ṣe rí kíní yìí ni o, torí ọ̀n tún fún wa ń gbà yẹn, wọ́n kọ̀kọ́ fọ́múlà fún wa náà rí ni, àlàsílẹ̀ wọ́n kọ̀kọ́ fún wa ní. Ara yìí tó ṣípò padà yìí láti ibì kan sí bòmíràn yìí, ẹni ká gbà pé ara yìí bó ti gbéra ń bì kan tó lọ bí ibòmíràn, ó ní ipa kan tó jẹ́ ipa tá a pè ní ipa alátakò, èyí tó ń tako ara tó gbéra yìí. Ipa alátakò yìí ló wá mú kí ara yìí kó wá sí ìsinmi. Ipa alátakò yìí bẹ́ẹ̀ yẹn ṣe gbéra ní ipa alátakò yẹn tó ń bàjọ́ rẹ̀ lọ, tó ń fà títí tó fi a ní pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ń sáré lọ, bó ṣe ń sáré lọ títí ó wá dúró níbì kan. Ipa alátakò yìí ló ń ba tẹ̀síwájú, tó ń ba lọ, tó fà dúró síbi tó ń dúró sí ọ. Ipa alátakò. Iṣẹ́ tí ipa alátakò yìí wá ṣe òun là ń pè ní okun inú orí ìṣe. Òun ló dọ́gba sí, ó ṣiṣẹ́ lóòótọ́, ipa alátakò yìí ṣiṣẹ́ láti mú ara yìí wá sí ìsinmi. Iṣẹ́ tó wá ṣe kí wá ìsinmi dé bá ara yìí, òun ló dọ́gba sí okun inú orí ìṣe. Ara kan gbéra láti ibùdó kan sí ibòmíràn, ó ṣe gbéra, ẹ jẹ́ ká gbà pé ipa alátakò kan ń ba lọ, àkórí ipa alátakò ṣùgbọ́n ó ń ba lọ. Ara yìí ló wá mú kí ipa alátakò yìí ló mú kára yìí, òun ló ṣe lórí ara yìí tó mú kó wá sinmi. Ó dúnkokò mára yìí títí, ipa alátakò yìí òun ló dúnkokò mára yẹn títí. Nígbà tó dúnkokò mọ́, ó wá mú kí wá sinmi bá ara náà nínú ọ̀nà òréré kan, nínú ó ní distance tó gbà kó tó mú wá sílẹ̀, distance ní ọ̀nà òréré. Ó wá mú wá sinmi bá ara yìí nínú ọ̀nà òréré kan, èyí ṣàlàyé pé kí ni ṣe jáde. Ipa alátakò yẹn la ò rí, akọ̀gbà pọ̀ ni pé ipa alátakò yẹn bá ara yìí jọ rìn, tó wá mú wá sinmi bá ara yìí látàrí ọ̀nà òréré kan tí ara yìí tó ti rìn kọjá. Báyìí a ní pé iṣẹ́ tí ipa alátakò yìí ṣe òun ló dọ́gba sí okun inú orí ìṣe, òun ló dọ́gba sí okun inú orí ìṣe. Okun inú orí ìṣe. Kinetic energy.
iṣẹ́ tó ṣe nìyẹn o. Òun dọ́gba sí okùn inú orí ṣe ìta pè ní kinetic energy. Kinetic energy. Báyìí báwo la ti wá rí èyí nínú àti kinetic àti kinetic gbogbo ẹ̀mọ́ yàwó gbogbo ẹ̀ ló jẹ́ okùn inú orí ṣe. Báwo la ṣe wá rí ara yìí nínú rẹ̀ àlàsílẹ̀ yìí. Nígbà tí ara yìí bá gbéra ní ìkóríta kan, àkọ́kọ́ a ní pé iṣẹ́ ṣíṣe iṣẹ́ tí ipa alátakò yìí ṣe ó ní ṣe pẹ̀lú force ipá àti kí ni o ọ̀nà rere distance. Force times distance òun ni work done òun ní alùpùpù wọ̀nyí. Àwa akẹ́kọ̀ọ́ ṣáájú ilé ẹ̀kọ́ èkejì SS classes àti mọ̀ yẹn iṣẹ́ ṣíṣe ó dọ́gba sí ipá àti ọ̀nà rere. Ipá àti ọ̀nà rere. Kí wá ní ọ̀nà rere dọ́gba sí? Ọ̀nà rere tó wà bẹ́ẹ̀ yìí ọ̀nà rere fún alára ẹ̀ dọ́gba sí torí pé ẹsẹ̀ gbígbéra ó ní ṣe pẹ̀lú ọ̀nà rere àti ìgbà. Ọ̀nà rere wá ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra àti ìgbà. Kí ni ẹsẹ̀ gbígbéra? Èyí ni ẹsẹ̀ gbígbéra tá à ń sọ. Ìsàmì ẹsẹ̀ gbígbéra nìyẹn sí ń bọ̀ ẹ̀. Òun ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra àti ìgbà, àkókò tó lò, time period. Nǹkan tá lò fún ìgbà nìyẹn. Ilé táwọn òyìnbó olóyìnbó lo àwọn onígẹ̀ẹ́sì lo time tí. Ọ̀nà rere ní distance, ẹsẹ̀ gbígbéra ní ìgbà ní. Kí wá ní ipá yìí? Ipá yìí fún aláyé ní ṣe pẹ̀lú àkópọ̀ àti bí àṣà tá pè ní acceleration tá pé ti Gẹ̀ẹ́sì ni a ní ma. Àkópọ̀ mass à ń yí ní àkópọ̀ mass àti bí àṣà tó jẹ́ acceleration. Bí àṣà tó jẹ́ acceleration. Ìyẹn bí wọ̀nyí ṣe wáyé. Ayọ̀nà náà rí iṣẹ́ ṣíṣe. Nígbà tí mo ní pé ara tó gbéra tó lọ ká gbà pé ipá látakò kan, ipá látakò ni à ń pè ní ìyẹn ipá látakò àìyípadà ni o, ìyẹn lè tó yípadà o. Torí àti ìmọ̀ bóyá ó ní velocity gan, bọ̀tá ajá ìmọ̀ pé ó ní àti ìmọ̀ bóyá ó ní ẹsẹ̀ gbígbéra. Ohun kan tá a rí níbẹ̀ ni àmọ̀ pé ó gbígbéra la yìí. Cause ọ̀ sọ fún wa ìtọ́nà direction a kò tí ní ìtọ́nà. Ó gbéra ni nígbà tó gbéra lóòótọ́ nígbà tó gbéra ní ìkóríta kan ó máa ní ẹsẹ̀ gbígbéra ìkóríta yẹn tó fi gbéra. Gbígbéra speed gbígbéra tó máa fi gbéra yẹn òun ní tàkọ́kọ́ ní nígbà tí ara yẹn gbéra. Tí kìnìún bá bẹ̀ sí ní tí ipá látakò bẹ̀ sí ní dúró kò mọ́ mo ní ipá látakò ipá látakò àìyípadà òun ló dúkokò mọ́ òun làwọn onígẹ̀ẹ́sì ń pè ní a constant retarding force. A constant retarding force yìí ní ipá látakò àìyípadà constant. Ipá látakò àìyípadà yìí ó dúnkokò mọ́ ara yìí láti bó ṣe gbéra gẹ́lẹ́. Gbígbéra ìṣáájú òun ní gbígbéra ìṣáájú nígbà tó wá dá dúró pátápátá a wá ní gbígbéra ìkẹyìn. Ṣùgbọ́n ibi tó ti dúró yẹn kò ní gbígbéra ń bẹ̀ mọ́. Gbígbéra tó wà níbi tó ti dúró yẹn ó wá jẹ́ gbígbéra orí òdo. A máa wá ro méjèèjì papọ̀. Gbígbéra ìṣáájú àti gbígbéra orí òdo tó jẹ́ òdo tí ò ní gbígbéra ìkẹyìn kò ní gbígbéra ìkẹyìn. Àwa ní pàṣípààrọ̀ táwọn fẹ́ wá ẹsẹ̀ gbígbéra tó wà láàrin méjèèjì àbí gbígbéra tó wà láàrin méjèèjì ó máa jẹ́ pàṣípààrọ̀ èjì tá a pè ní average. Gbígbéra àkọ́kọ́ ti kẹyìn pàṣípààrọ̀ wọn pẹ̀lú age
average speed yẹn ló máa fún wa ní gbígbéra tó lò ní ọ̀nà rere ọ̀hún gbígbéra tó lò average yẹn because nítorí pé oríta àkọ́kọ́ ní tèkejì ètèkejì kan wá jẹ́ orí òdo ni tábẹ́ a ní èkejì tábà tí ẹsẹ̀ yìí bá ti nígbà tí ẹ̀kọ́ yìí bá ti ń gùn àmọ́ máa rí ibi tá a ti ní ẹsẹ̀ gbígbéra tó àní pé dé ìkórìtà ẹsẹ̀ gbígbéra dé eléyìí àmọ́ máa ṣiṣẹ́ nígbà yẹn ṣùgbọ́n báyìí àti ní gbígbéra èkejì gbígbéra èkejì ni wà lórí odò àṣírí ẹ̀ nìyẹn o èmi ń ṣe bá ṣe rí kíní ni o bá ṣe rí àlàsílẹ̀ ni pàṣípàrọ̀ méjèèjì ìyẹn ẹsẹ̀ gbígbéra láti ibì kan sí àkọ́kọ́ gbígbéra rẹ̀ ìkejì gbígbéra rẹ̀ pàṣípàrọ̀ méjèèjì ló máa fún wa ní gbígbéra láàrin méjèèjì olùmọ̀ fún wa ní gbígbéra láàrin méjèèjì àti ní iṣẹ́ ṣíṣe àní ọ̀nà rere àwa ní ẹsẹ̀ gbígbéra àwa ní láàrin méjèèjì báyìí ọ̀nà rere láti rí báyìí ó ní ọ̀nà rere ní báyìí ọ̀nà rere nígbà tá ní ọ̀nà rere a ní ọ̀nà rere ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra àti ìgbà èyí tó wá já sí pé ní ìkóríta yìí o èyí ló wá já sí ọ̀nà rere báyìí ọ̀nà rere ní ọ̀nà rere ẹsẹ̀ gbígbéra yìí ní látàrí ìṣípòpadà àti ipá alátakò tó mú wá dúró tó mú wá sími tó mú wá sími wá bá àwa ní ẹsẹ̀ gbígbéra yìí ìlọ́po ìgbà èyí ọ̀nà rere yìí òun ni ọ̀nà rere tó wà ń báyìí tó wáyé níbàyìí òun ni kó má bàa yẹ lẹ́nu pé a ní ẹsẹ̀ gbígbéra a tún ní orí òdo ní ẹsẹ̀ gbígbéra ìkẹyìn ṣùgbọ́n ó ti dúró kò sẹ́sẹ̀ gbéra ń bẹ̀ mọ́ kò gbéra mọ́ orí òdo ló wà òun ni ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ average ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn méjèèjì àkọ́kọ́ ti kẹ́yìn ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ni òun ló dúró gẹ́gẹ́ bí ẹsẹ̀ gbígbéra tó wà ní ọ̀nà rere tí kìíní yẹn gbà ọ̀nà rere òpópó-ọ̀nà nínú èyí tó là kọjá òun ní ọ̀nà rere yẹn òun ló wá dúró ọ̀nà rere yìí ló dúró bí eléyìí àwa ní pé nígbà tí ọ̀nà rere wá dúró bí eléyìí kí wá ní kíní yìí fún ọlá rẹ̀ yìí àti rí ọ̀nà rere àti rí ipá a rẹ̀ ní pé iṣẹ́ ṣíṣe ó ní ṣe pẹ̀lú ipá àti ọ̀nà rere a rẹ̀ wá ní pé iṣẹ́ tó ṣe o tí ipá alátakò yìí ṣe ó dọ́gba sí òkùnú yìí iṣẹ́ tí ipá alátakò ṣe iṣẹ́ ṣíṣe tí ipá alátakò hàn iṣẹ́ ṣíṣe iṣẹ́ ṣíṣe ti ipá alátakò yẹn a ní kó dọ́gba sí òkùnú ó dọ́gba sí òkùnú orí ìṣe iṣẹ́ ìṣe ti ipá alátakò ó dọ́gba sí òkùnú orí ìṣe kí wọ́n ní iṣẹ́ ṣíṣe ti ipá alátakò tó wá dọ́gba sí ìlà ẹ̀ iṣẹ́ ìṣe ipá alátakò ó túmọ̀ sí ipá ìlọ́po ọ̀nà rere ipá ìlọ́po ọ̀nà rere kí wọ́n ní ipá fún ara rẹ̀ òun ni àkópọ̀ àti bí àṣà àkópọ̀ àti bí àṣà kí wá ní bí àṣà ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbígbéra àti ìgbà velocity over time òun ni ti acceleration ní bí àṣà ní velocity over time velocity ní ẹsẹ̀ gbígbéra àti ìgbà ipá mi òun ló ní ṣe pẹ̀lú iṣẹ́ tó ṣẹlẹ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú ipá àti ọ̀nà rere ipá rèé ọ̀nà rere rèé ọ̀nà rere dẹ̀ ní ṣe pẹ̀lú ọ̀nà rere ní àwa di ìlọ́po ohun tó ṣẹlẹ̀ ní
ìgbà. Iṣẹ́ ṣíṣe là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Èyí tó dọ́gba sí okùnú, iṣẹ́ ṣíṣe tó dọ́gba sí okùnú, òun ló wá dọ́gba sí èyí. Ìlọ́po ọ̀nà rere kí ni ó lè wò. Òun ló dọ́gba sí ipá ìlọ́po ọ̀nà rere. Nígbà tá a ní pé iṣẹ́ ṣíṣe dọ́gba sí okùnú orí ìṣe, okùnú orí ìṣe nìyẹn. Òun ló wá dọ́gba sí báyìí ipá àti ọ̀nà rere. Àwa ní pé ipá wà lábẹ́ àkópọ̀ bí àṣà, ọ̀nà rere dẹ̀ wà lábẹ́ ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, pàṣípàrọ̀ ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹsẹ̀ gbéra àkọ́kọ́, àròpapọ̀ ẹsẹ̀ gbéra ìkejì, ìlọ́po ìgbà. Àwa ní pé bí àṣà o, òun ni pàṣípàrọ̀ ẹsẹ̀ gbígbéra àti ìgbà. Àwa di èyí o, ìlọ́po ẹsẹ̀ gbígbéra àti ìgbà. Mo ẹ̀ wá dọ́gba sí ó wá jẹ́ ìlọ́po ẹsẹ̀ gbígbéra yìí náà tún pẹ̀ pàṣípàrọ̀ ẹsẹ̀ gbígbéra yìí àti ìgbà. Tàbá ló lè papọ̀ ẹsẹ̀ gbígbéra kan máa wà mẹ́, ó dó lórí èjì àti ìgbà. Tàbá wá rí o, àwa ní pé ìgbà yìí o, ó mú ìgbà yìí lọ. Àwọn kù àkópọ̀ ẹsẹ̀ gbígbéra, ìlọ́po ẹsẹ̀ gbígbéra orí èjì, ẹsẹ̀ gbígbéra méjì. Àwa fún wa ní àkópọ̀ ẹsẹ̀ gbígbéra agbára èjì, ẹsẹ̀ gbígbéra méjì ló wà báyìí látàrí èjì. Èyí ló wá jẹ́ ìdá ọ̀tọ̀ọ̀tọ̀. Nǹkan tó wá ti dá sí méjì òun la pè ní ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, average. Ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àkópọ̀ ẹsẹ̀ gbígbéra agbára èjì. Ìtàlẹ̀ nù. Ìdá ọ̀tọ̀ bá ṣe rí nìyẹn, bí ilé ṣe jáde nìyẹn. Àṣírí ni kì í kọ́ wa ní kíláàsì. Mo bọ̀ ní kí mo wá síta náà ní kí àwọn tèmi lè jàǹfààní ẹ̀. Tó bá fẹ́ lò ní ilé ẹ̀kọ́ àti ilẹ̀ bàbá ẹ̀, ẹ̀kọ́ tó kò máa ṣe ni pé àkópọ̀ yìí kò sì lè lò bí máàsì, bí máàsì sìn ti Gẹ̀ẹ́sì ẹ̀ ní ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, máàsì ẹsẹ̀ gbígbéra tí wọ́n ní velocity, agbára èjì tí wọ́n nìyẹn. Ní ti Gẹ̀ẹ́sì nìyẹn. Àkópọ̀ mass, ẹsẹ̀ gbígbéra velocity, agbára èjì. Kò sí òdì nínú rẹ̀. Nítorí àti ní negative tó ní minus lápẹ̀ ní òdì. Jápá acceleration nìkan báyìí àní òdì èjì. Ìyẹn bó ṣe lọ pàṣírí ni. Tó bá ti bá mi bọ̀ kọ̀ọ̀kọ́ ní ìṣiṣẹ́ ìtẹ̀lé, tó bá ti kọjá ní ìṣiṣẹ́ ìtẹ̀lé kó wò ó dáadáa. Ayé ẹ̀ ní kínníkínní, kò ní sí àyè fún ìrìn àgbo mi kàn fọ́ báyìí. Òru ni mo wà. Ó kò dẹ̀ ké aago mẹ́sàn-án lù. Òru ni mo wà yìí. A ní ká yọ̀ǹda àyè náà ni ká lè máa ṣe ohun tó ló arọ́ wa. Ẹ̀yin tọ̀yọ́ mo sọ lẹ́ẹ̀kan sí, àárín ẹ̀kọ́ ni mo ti ń sọ̀rọ̀ yìí. Ẹni arákùnrin ni tó faramọ́, tó tako orílẹ̀-èdè Yorùbá látọjọ́ yìí wá, kò faramọ́ bó ṣe ṣe program ẹ̀gan bá ti ń ṣe tafiu nínú rẹ̀, tó bá ti ń bí tó fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀.
ó máa ń yẹ̀gbẹ́ fún ni ó máa ń takò wọn tó ń ṣe ni pé ìjẹ́ tí ó lè ṣeé ṣe ìjẹ́ tí ó possible ìjẹ́ kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ kò lè tá a bá gbèsìgbà kan a máa takora wa ni àṣẹ ibi tó rí ọ̀tọ̀ọ̀tọ̀ àṣẹ olóṣèlú ni àṣẹ ó fẹ́ lọ ṣe gómìnà ni gbogbo mi ní ká má dìbò fún ọ̀jù gbogbo àwọn tá a mọ̀ pé mo dọ̀ pé àwọn Yorùbá nation ló pọ̀ jù lọ́yọ̀ọ́ lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo àwọn tó jẹ́ Yorùbá nation ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má mà dìbò fún o. Kódà gómìnà kan tó wà ń bẹ̀ yìí kò takò wá rí pẹ̀lú ìrìn elétò ìgbé ní bọ́dí motion ẹ̀ kò fi takò wá rí ṣùgbọ́n òun yìí gan tó ẹgbẹ́ ẹni máa jà fún mẹ̀kúnnù àṣẹ ibi tó ń rè àṣẹ òṣèlú ló fẹ́ lọ ṣe gbogbo àwọn Yorùbá nation ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá dà lóhùn àtìmá tó pín àlùkàlùkù ń gba tiẹ̀ lọ kọlù kó ṣàánú wa a máa tó bọ́ nínú àwọn olóṣèlú tó bá kù wá kù tiwa bó kù wá kù ti west bó kù wá kù ìpínlẹ̀ Yorùbá bó kù wá kù pé kọ́ńtìrì wa ni a máa tutù a máa wọ̀n bá ṣe máa ṣe bọ́tẹ̀ máa jẹ́ olóṣèlú nínú rẹ̀ ojú àtólé ojú àtókò nígbà yẹn ẹnikẹ́ni lè jáde kó òun fẹ́ ṣe òṣèlú nígbà yẹn kó òun lè jáde kó òun fẹ́ ṣe òṣèlú àtakò ṣùgbọ́n ojú àtólé ojú àtókò á jẹ́ láàrin ara wa la kì í ṣe òṣèlú wa ẹnì kò ní kó wa jẹ a máa lò fún àwọn mẹ̀kúnnù oníkálukú a máa ní ìgbáyé gbádùn lẹ́yìn ká ti jẹun ká sùn ká kú dànù ṣùgbọ́n àwọn olóṣèlú yìí wọ́n mọ̀ kó mọ̀ kú kọ́kọ́lé sí California kọ́kọ́lé sí Maryland kọ́kọ́lé sí USSR kọ́kọ́lé fún gbogbo anywhere kọ́ máa ṣe kákàkàkà kọ́ máa kówó kó máa mú kún kéèkiri lẹ̀ kí ìyá máa jẹ ọkùnrin tó gbé àjọ nìkan ọrọ̀ ajé tó wà nílẹ̀ ẹ̀hún ní nǹkan ọrọ̀ ajé ọlápẹ́ bàbá àwọn kan sọ̀rọ̀ àwọn di olóṣèlú mú wa lọ́wọ́ wọ́n ṣe wá bó ṣe wọ́n àwọn máa dọ́gbọ́n sí ọdún wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù àṣẹ fún àǹfààní tara wọn nìkan ni wọn lòun kẹ́ òní tọ́jú aláìlú náà pín ní ọyọ̀ pé ó jà fún wọn nígbà tí ọ̀rọ̀ ọlọ́pàá bá dé nígbà tí ọ̀rọ̀ kóòtù bá dé wọn ni ó jà fún wọn ó fún wọn ní ráìsì kọ́bọ̀kọ́bọ̀ wọn mọ̀ pé ibi tó rè ló wà nínú ẹ̀ kọ́ ni kó ṣàlùwà kó jà fún wa bí tá a máa fi àdàgbà tì ní rọ̀ sí nìyí kọ́ ni kó tú wa ṣe ẹ ṣé o.